Assalamu alaikum warahmatullahi wabarakatuh. A ní tá a bá ti jí ọgbọ́n ni ká máa kọ́ra wa, ká má fi òwúrọ̀ kùtùkùtù pinlẹ̀ wèrè. Tọ́rọ̀ bá rújú, adánimáyé wa ni ká bí. Tó bá sọ pé kí a bi adániwáyé nígbà tọ́rọ̀ bá rújú, kò ṣe pé ká tèṣe lọ máa gbé nǹkan jọlẹ̀ ká tó bí. Lára ń tọ́lọ́run bá dá, a lè béèrè nǹkan lọ́dọ̀ rẹ̀ láti fi tì sọ́dọ̀ Ọlọ́run. Ewé yìí là ń pè ní àsùnwọ̀n, tí botanical name ń jẹ́ Cassia alata. Àsùnwọ̀n yìí, iṣẹ́ tó wà lára ẹ̀ ó gbé ẹgbàágbèje, torí pé àwọn kan máa ń pè ní igi ìṣẹ̀mí, tó ń pè ní tree of life. Kò sí tí ẹ wá dọ́dọ̀ rẹ̀ tẹ́ ẹ̀ rí. Bó ṣe wà yìí, ó ń ṣiṣẹ́ fún rashes, ó ń ṣiṣẹ́ fún kòkòrò, anti-inflammation ni, antifungal ni, any fungal disease tó bá wà lára ó máa ń ṣiṣẹ́ fún dáadáa. Now kí ni mo wá fẹ́ fi ewé ẹ̀ yìí dá a lẹ́kọ̀ọ́ lé lórí? Òun ni ẹni tó bá ní back pain kí ẹ̀yìn máa dùn. Tó bá ti yàtọ̀ sí back pain àkọ́kọ́ tó jẹ́ ti lumbar spondylosis, tó bá ti yàtọ̀ sí ti lumbar, tí ò kì í jẹ́ kí n ṣe back pain tó wá láti ara kidney problem, tó bá jẹ́ sí pé back pain tó wá látara jẹ̀dí àbí any kind of infection, ẹ bá ń wá ewé àsùnwọ̀n bí mo ṣe jà yìí, ẹ wá wá kẹ́ sè é, ẹ sè ewé àsùnwọ̀n lágbo. Tẹ bá sè é, ẹ kó ewé kúrò nínú ẹ̀. Tẹ bá ti kó ewé kúrò nínú ẹ̀, èyíkéyìí òkèlè tẹ bá mọ̀ ọ́ jẹ, kẹ wá fi omi yẹn kẹ fi tẹ òkèlè yẹn. Ní ẹ̀bà ni, sẹ̀mó ni, àmàlà ni, ohunkóhun nínú òkèlè tẹ bá mọ̀ ọ́ jẹ, kẹ fi omi ẹ̀ kẹ fi tẹ̀, kẹ wá jẹ lájẹsùn. Òun ló fi ń dájú kéèyàn jẹ lájẹsùn pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. Tó bá ní back pain àbọ́kùnrin tí ò kì í ṣe déédéé lọ́dọ̀ ìyàwó ẹ̀, tó bá sí pé ṣẹ̀kan sùn lọ ni, àbí òun oní kí là ń pè é, oní quick ejaculation, pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run, tó bá lo ewé àsùnwọ̀n yóò sùnwọ̀n fún ẹ. Bí ewé ṣe wà yìí, iṣẹ́ ẹ̀ pọ̀. Pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run, tá a bá máa ṣe part 2 ẹ̀, á sọ̀rọ̀ nípa òdòdó ẹ̀ yìí, iṣẹ́ tá a lè fi òdòdó ẹ̀ ṣe ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ. A máa pàdé nígbà míì. Assalamu alaikum.